Hallelujah. Happy Thursday. I welcome you to my channel. Today's ministration says Gbangba loju Olorun. So gbogbo tá ń ṣe tọ̀sán tòru bákan náà ni lójú Olúwa wa. God bless you as you listen. Listen this. Dáríjì mi, Ọlọ́run mi, kí n tó lọ́la yìí tí pa gbogbo ẹ̀ṣẹ̀. Dáríjì mi. Heaven is real. Hell is real. Choose one today. Jesus is coming soon. Jesus is coming soon. God bless you.